dòmìnira nínú Jésù. Ayé èṣù ẹ̀ṣẹ̀ kò lè fi mí sábẹ́ ìsìnrò mọ́ òun. Mo ti gbòmìnira lọ́dọ̀ Bàbá. Dòmìnira o, dòmìnira ṣáá ni èmi jẹ́. Mo ti dòmìnira nínú Jésù. Ayé èṣù ẹ̀ṣẹ̀ kò lè fi mí sábẹ́ ìsìnrò mọ́ òun. Mo ti gbòmìnira lọ́dọ̀ Bàbá. Ṣé ẹ kò gbàgbé ìtàn Ábúráhámù pẹ̀lú Sárà àti Hágárì? Olúwa ṣèlérí láti fún Sárà lọ́mọ, èyí tí í ṣe ọmọ ìlérí. Ìrètí pípẹ́ a máa tì ní kiri, a sọ ènìyàn di aláìgbàgbọ́. Pátápátá Sárà dọ́gbọ́n sí ìlérí Olúwa, ó fi Hágárì fún bàbá ìgbàgbọ́. Kò pẹ́ kó jìnnà ẹrú bìnrin lóyún. Abẹ́ orí ó bí ọmọkùnrin fún Sárà. Ṣùgbọ́n Olúwa wí fún Ábúráhámù wípé ìlérí mi kò máa ní já sọ̀rọ̀ mátàsé ni ó. Dòmìnira ṣáá ni èmi jẹ́. Mo ti dòmìnira nínú Jésù. Ayé èṣù ẹ̀ṣẹ̀ kò lè fi mí sábẹ́ ìsìnrò mọ́ òun. Mo ti gbòmìnira lọ́dọ̀ Bàbá. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé àsọ̀rọ̀ mátàsé lọ́ba òkè ọba tó dóhùn gbogbo. Ó bẹ̀ Sárà wò gẹ́gẹ́ bó ti ṣèlérí. Ọba ìlérí ni. Lọ́jọ́ ogbó Sárà di ìyá ọmọ. Ọmọ ẹrúbìnrin wa ń kẹ́gàn Sárà. Ṣùgbọ́n Ọlọ́run mú ẹ̀gàn kúrò. Ó pàṣẹ wípé kí a lé ẹrú jáde pẹ̀lú ọmọ rẹ̀ nítorí ọmọ ìlérí. Dòmìnira o, dòmìnira ṣáá ni èmi jẹ́. Ni mo jẹ́ o. Mo ti dòmìnira nínú Jésù. Ayé èṣù ẹ̀ṣẹ̀ kò lè fi mí sábẹ́ ìsìnrò mọ́ òun. Mo ti gbòmìnira lọ́dọ̀ Bàbá. Ẹ ó mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín dòmìnira. Ó sì dandan. Ẹnikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ òun ni ẹrú ẹ̀ṣẹ̀. Ẹrú kì í gbé ilé lọ títí o. Ó dá mi lójú. Ọmọ mi gbé ilé bàbá rẹ̀ títí láé. Ìlérí tó ṣẹ nípa ìbí Ísákì ló mú ìgbàlà wá fún gbogbo ayé o. Jésù Kristi ẹni tí a kàn mọ́kì ti sọ wá dòmìnira o lọ́wọ́ ègún o. Mo ti bọ́ o. Dòmìnira ṣáá ni èmi jẹ́. Mo ti dòmìnira nínú Jésù. Ayé èṣù ẹ̀ṣẹ̀ kò lè fi mí sábẹ́ ìsìnrò mọ́ òun. Mo ti gbòmìnira lọ́dọ̀ Bàbá.
òmìnira ṣáá ni.